Oyo anthem. Oyo anthem.
Those are the palace drummers. Thank you. Thank you. Your anthem was composed by Archbishop Ayo Lagelu. We appreciate you. Nígbà tí ìròyìn tó mi létí pé níwájú gómìnà ń bẹ̀ yẹn àwọn èèyàn ti pọ̀ jù. Ẹ jẹ́ kí afẹ́fẹ́ àlàáfíà. Gentlemen of the press, you can move back and zoom. Yes. Ẹ kúrò níbẹ̀ yẹn. Ẹ jẹ́ kí afẹ́fẹ́ àlàáfíà kó fẹ́ sí gómìnà. Gentlemen of the 4th estate Kó of fẹ́ sí Rep, igbákejì gómìnà. kindly step back Kó fẹ́ sí and àwọn zoom ọba aláyé tó wà ń bẹ̀, please. Ẹ ṣeun. There is a position for cameramen. Kindly relocate to that place. Security agents, please ensure they do that. There's a point for media men, and it's on this other side. Ẹ jẹ́ kí àwọn tó wà lápá ọ̀tún máa ríran rí apá òsì. Kí apá òsì kó ríran rí apá ọ̀tún. While those that will give us the opening prayers should please come forward. Bishop T.V. Adelakun will lead us in the Christian prayers. While Mufasir of Oyo land, Sheikh Abdulateef Abdulaziz Eleyele, àwọn ò fún wa ní àdúrà nílànà ti Mùsùlùmí. Nígbà tí bàbá ń bọ̀ kí wọ́n tó gòkè ń bí mò ń kí His Eminence ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá dẹ́ta tó fi dẹ́ Ẹdó tí wọ́n tún ṣe ààrẹ Ìbàdàn ojúlówó ọmọ Ìbàdàn mo dẹ̀ ń kí aṣojú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Abímbọ́lá Ọ̀tún Balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo kí ibà o ibà nílé ibà lóko ibà Gani Adams sakola ń bẹ tukuri là ń bá parò òjòjò ní sájọ́ mọ́lẹ̀ ìnájà o òde láàmú abẹ́rẹ́ ajílẹ̀ tẹ pé yín. Once again, all media men, please relocate from the front of the VVIP. Security agents, please move them back if they refuse to move. There's a position for media men. Move to the location and zoom your cameras. Nígbà tí wọ́n ń ṣe yẹn lọ́wọ́ mò ń tà láti sọ fún wa pé aṣojú bàbá wa ẹni àmírò Ọlọ́run ni bàbá wa Dadi E.A. Adébóyè Pastor S.A. Akande National Overseer and J.O. Ọbáyẹmí Overseer Emeritus pẹ̀lú Pastor S. Adéyẹyè Member Board of Trustees RRCC wọ́n fi àdúrà pín wálé àwọn tí wọ́n fi sọ wọ́n nìyẹn o bàbá wa Bímbọ́lá wọ́n ń bọ̀ àwọn ni wọ́n ń bọ̀ yẹn o àwọn ni wọ́n ń bọ̀ yẹn o kí wọ́n tó gòkè mo rí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọba Gandhi ọmọ àwọn gbẹgbẹgbẹ tó fẹrẹ sí pósí ọmọ gbòǹgbò fẹrẹ sáàtàn báwọn ọba gbẹ kó fẹrẹ sí pósí tí gbòǹgbò gbẹ kó fẹrẹ sáàtàn ẹgbọ́n náà èmi làṣàlè fáwọn ṣe àsọ̀rò bí àlà àrẹ̀má ti Ìbàdàn bàbá ló ń bẹ̀ yẹn o bàbá mi Wálé Abímbọ́lá Alaafin of Oyo Olúwa ṣeun àrádùn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí mo ti gbà tí bàbá bá ń sọ̀kalẹ̀ ń wí kára ó lè bàbá. Bishop T.V. Adelakun is also here. We'll start with the Christian prayer, sir. Yeah. Everybody shout hallelujah. If you are happy to be here today, shout hallelujah. Today is the day the Lord has made, and we shall rejoice and be glad in this day. I would like us to please bow down our heads and let us pray. We rejoice with today coming to pass in Oyo land. The Bible says it is an abomination for kings to do wickedness, because the throne is founded on righteousness. We pray that the new king will operate based on righteousness in the name of Jesus. Our prayer is that God will stand with the new king. God will keep him. God will protect him. God will shield him.
God will cover him. Above all things, Solomon in the Bible asked for wisdom. We pray for God's wisdom upon the new monarch in the name of Jesus Christ. It shall be a reign of progress in Oyo land, a reign of stability in Oyo land. So shall it be in the mighty name of Jesus Christ. Everybody, help me shout a loud amen. God bless you. Oyo land is making progress in Jesus' name. Baba Wande Abimbola wọ́n fẹ́ sọ̀rọ̀ ìwúre tó nípa ẹ káàbọ̀. Ó ní ìkápò ìtúrúpàdẹ̀rẹ̀. Adífá fún ìgbà tí sọmọ Odùduwà. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà Odùgbọ̀nà. Ìbà òkùtẹ̀ àròsọmọgbàjá. Ìbà àràbà nífẹ̀ẹ́. Ìbà Ọba Abímbọ́lá Akeem Owoade kìíní ẹlẹ́wù ẹ̀tù àbòkò létí akínmọ̀ rìn àbòkò létí abojú pa. Ọba lẹ́yọ̀ àjòrí. Àjòdó ẹ̀mí gbára. Ajé ṣèyọkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀. Àdúrà fún ìbà àti sọmọ Odùduwà. Ìbà bàbá. Ìbà yèyé. Ìbà olúwo, ìbà Odùgbọ̀nà. Ìbà òkùtẹ̀ àròsọmọgbàjá. Ó ní kọ́rọ̀ mọ́ ṣàìgbà. Mo ní kọ́rọ̀ mọ́ ṣàìgbà. Kọ́rọ̀ mọ́ ṣàìgbà ooo. Kọ́rọ̀ mọ́ ṣàìgbà. Àfẹ̀yí tí mo dá ṣe ooo. Èkóró mọ́ ṣàìgbà. Àfẹ̀yí tí mo dá ṣe ooo. Èkóró mọ́ ṣàìgbà. Ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pín. Ẹni apá tọ́ sí. Ìtàn ni wọ́n fún. Ẹni gẹ̀gẹ̀ sí àyà tọ́ sí. Wọ́n fún ní kò mọ́ òkun. Àdúrà fún ẹ̀jẹ̀ ń dílógún orótù. Níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí tayé. Jíjí lajé o lábọ́ bá wa o. Jíjí lajé o lábọ́ bá wa. Àjíbọ̀ wá bá alábẹ́jì ògbìn. Jíjí lajé o lábọ́ bá wa. Ó ní òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀. Iná ló dífá fún eléṣì ẹ̀ ọ̀wọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. Ó ti ní kùtù àì ó fomi ojú ṣògbére ire gbogbo. Òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀. Borí pẹ́ nílẹ̀ ìjẹ́ borí pẹ́ nílẹ̀ àdìrẹ o. Borí pẹ́ nílẹ̀ òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀. Borí pẹ́ nílẹ̀ borí kan bá tún wọ̀n ara
kan bá wá bó orí bá sunwọ̀n ẹran bá o orí bá sunwọ̀n ìlọrọ̀ wá bó orí bá sunwọ̀n ó ní pélégé mo lè hun sọ kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù ìtẹ́lẹ̀ jẹ́ ẹni ní àáwò bọ́ba ti ṣe láró lójú sí bọ́ba àjífìlùkì níjọ́ tí ń fomi ojú ṣògbére omi ìjẹ́jẹ́ tẹ̀rẹ̀ gún dé àwo olókun àwo olókun tẹ̀tẹ̀rẹ̀ gún wá dé àwo olókun olókùkù solókun dàjíkì. Gbogbo wa pátápátá o pàápàá jùlọ gómìnà tó kó gbogbo wa jọ àti bàbá wa ọba Abímbọ́lá Akeem Owoade kìíní bàbá ẹlẹ́wù ẹ̀tù aboko létí akínmọ̀rin aboko létí abojú pa pé ẹ káàbọ̀ o àkí gómìnà wa pípọ̀ jù ẹ ṣé o ọmọ yín gbogbo ìtọ́wàdé òkè òkun ibikíbi tí àwọn gbogbo ìran yín bá wà lágbára lọ́wọ́ fá lágbára ọlọ́run kankan ò ní ṣe wọ́n oore tẹ́ ẹ ṣe fún àwa Ọ̀yọ́ àmọ́ oore yìí o a sì mọ̀ títí ayé ni adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin àgbààgbà tẹ wá gbogbo ọba orí adé tó wá láti gbogbo Nàìjíríà àti gbogbo yín àlàáfíà lẹ́bàálẹ̀ yín o ẹ ṣe púpọ̀ o àní ṣìṣe o àní pòfo àní ròfo àní rìn lébùté òfo àní ṣàwúre lẹ́yìn gbèsè kóró ni wọ́n lùlù bàjẹ́ ọlọ́run ọba ò ní jẹ́ ó dún ètò bá dún ọmọ olúwa rẹ̀ ní òjò àní ṣàwúre lẹ́yìn gbèsè tó àbàlá ètò. ọ̀rọ̀ ìwúre àgbà lẹ́nu àgbà awo ìwúre àgbà lẹ́nu onímọ̀ nínú àkànlò àkọ́tì èdè ìwúre àgbà lórí ọ̀pọ̀nkí ọ̀làkì gbólóhùn ìwúre àgbà lórí bùkẹ́kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Wálé Abímbọ́lá ànádùn 1985 tẹ́ fún wa ìtọ́sẹ̀ tí ń fi wí báwọn láfi ń sọ pé jàbọ́jẹ̀ fọ́ọ̀kan wọn èéjèwé iná jẹwàjẹwà gbọ́dọ̀ jẹ́ máa ń do mọ́ ń bọ̀ ní èdè báyìí ohun tó kàn ó ní àdúrà àti Islam lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulateef Ẹlẹ́yẹlé bisimilahi sa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين أكي يولون الحمد لله أترى ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad صلى الله عليه وسلم ọba wo ni ọba tí a kí òun náà ni ọba tó já sí pé ìmọ̀ dá ẹ̀dá a sì máa sa àwọn tó bá wù lẹ́sà láàrin àwọn tó bá dá ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú nínú gbogbo àwọn tọ́lọ́run sàlẹ́sà kíkẹ́ náà kárí gbogbo àwọn ará ilé àti gbogbo sàhábà rẹ̀ lápapọ̀ àwa kí àwọn tí kíkí tó tọ́ sí ní ààyè tá a wà lónìí pàtàkì jùlọ bàbá wa gọ́fúnà Olúṣèyí Mákindé
akíyín púpọ̀ ẹ kú àṣeyege ẹ kú àṣeyọrí lérí tọba wa Abímbọ́lá Ọ̀wáadé kìíní Aláàfin of Oyo land. A kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe takuntakun lórí ọ̀rọ̀ náà láti ọdún mẹ́ta sẹ́yìn k'Olúwa tó pé kí àṣeyọrí náà ó dé. Àwa fi Ọlọ́run bẹ Ọlọ́run àfọlá ọ̀kan ṣoṣo rẹ̀ á fi bẹ̀ẹ́ bàbá wa ọba His Imperial Majesty ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Owoade kìíní Olúwa jẹ́ kẹ́mi wọn ogun Àmín. ọlá Ànábì wa Muhammad Sallallahu alayhi wa jẹ́ kí sallam. wọ́n ṣe pẹ́ kí wọ́n ṣe jìnnà fún wa àsìkò wọn jẹ́ kí ó tu ìlú Ọ̀yọ́ lára Àmín. gbogbo ọmọ Ọ̀yọ́ ti lé toko lẹ́yìn odi Ọlọ́run jẹ́ adádídé ọba tuntun yìí mà sí ti dáadáa Àmín. kágbéga ó lékún lọ́yọ́ sí i kí dáadáa ọmọ ọkọ̀ sí lọ́yọ́ bàbá wa náà Ọlọ́run bá ní lékún àlàáfíà wọn kájíǹde ara wọn máa jẹ́ kọlọ́mbà lékún àríniwu ni tọ́lọ́run fi sí wọn lára ọlá Muhammad wájú Ọlọ́run yàkí bismillahir rahmanir rahim amana ar-rasulu bima unsila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir la yukallifu Allahu nafsan illa wus'aha la ama kasabat wa 'alayha maktasabat ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ọ̀rọ̀ ni a ti gbọ́ ní ìpànà mẹ́tẹ̀ẹ̀ta bí ọba ṣe kan ó ṣe kan bọ́ ọba ṣe kan ó ṣe kan tó ọba jẹ́ mùsùlùmí ó sì jẹ́ onígbàgbọ́ tó ọba jẹ́ onígbàgbọ́ ó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe mẹ́tẹ̀ẹ̀ta ni ẹnìkan oṣù mẹ́nìkan sí ní tó bá wù kálukú láti nàka sí ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàgbọ́ pé Olódùmarè náà lẹ́yọ kan tí gbogbo wa jọ ń pè kò ní padà lẹ́yìn wa bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó ti ń wọlé ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n á jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ń bí tí gbogbo àgbáyé obìnrin wọn jẹ́ wọ́n wọlé ọ̀pọ̀lọpọ̀ rédíò ló pọ̀ ń bí live lẹ́gbẹ̀ẹ́ dẹ́ ń gbé àwọn òṣìṣẹ́ PCOS tó wà ń bẹ̀ yẹn ẹ fún aláì láti wọlé torí yín náà ni tí a bá parí ètò tán ńlá máa tún wò láwò tún wò mo fẹ́ lù wá lọ́gbọ̀ ẹnu iléeṣẹ́ Àgídìgbò FM wọ́n wà ń bí o wọ́n stand by kalẹ̀ iléeṣẹ́ Splash FM 105.5 FM pẹ̀lú Lagelu 96.7 wọ́n wà ń bí o Olúyọ̀lé FM 98.5 wọ́n wà ń bí o Prince FM 89.7 wọ́n wà ń bí o àwọn Premier FM wọ́n wà ń bí o Crowder FM yàgbé ìlú Ọ̀yọ́ ń bí làwọn wà wọ́n wà ń bí gbogbo yín station ara yín gbogbo yín tá a bá ti dákọ̀ àdákọ̀ yín kámẹ́rà ò ní jábọ́ mọ́ yín lọ́wọ́ ọwọ́ yín ò ní di jàkùtẹ̀. Thank you. That camera facing the VVIP, move now before they move you. Move now before you are moved. You know yourself. Thank you very much. Your Excellencies, our royal fathers, distinguished and eminent personalities. For centuries, the Oyo Kingdom has been renowned for its rich cultural heritage, its people's unwavering resilience, and its storied history of powerful monarchs who have shaped the course of our great nation. From the legendary Alaafin of Oyo, who founded the Oyo Empire, to the illustrious Alaafin who expanded the borders and established the Oyo Kingdom as a dominant force in Yoruba land. Oyo monarchs have been the embodiment of wisdom, courage, and vision. Today, we welcome a new chapter in this glorious as His Imperial Majesty Oba Akeem Owoade I ascends the throne, poised to lead Oyo Kingdom
to even greater heights. Ẹ dákun níbikíbi tẹ́ bá wà ẹ pariwo kábíyèsí o. Àwẹ̀ ti tán, ẹ dákun ẹ pariwo kábíyèsí o. Your Excellencies, our royal fathers, distinguished and eminent personalities, we have given honor to God and the gods of the land. It's time to honor men and women of timber and caliber in our midst. And wherever you are, standing, seated, leaning, wherever you are, whatever you are doing, please, with a round of applause, appreciate the #1 citizen of your state, Vice Chairman, Nigerian Governors Forum. Please appreciate with me our Governor, His Excellency, Governor Sheyi Makinde. A round of applause for him, please. Sheyi Eda. Sheyi Eda. We have also with us today, wife of the Governor of Oyo State, looking delectable as always, our mother in Oyo State. Please appreciate our Excellency, Chief Mr. Prince Kola Adewusi. You are most welcome, Your Excellency. And all the way from Ondo State, we have the Chief of Staff to the Governor, Prince Olusegun Omotua. You are most welcome. Today is about the Alaafin of Oyo. Please, wherever you are, Your Excellency, we have diplomats from across the globe here with us. The Ambassador of Portugal to Nigeria, His Excellency, for making it here. Our former Deputy Governors, your state, we appreciate you. Distinguished Senator. Onípẹ̀tù ti Ìjẹ̀rù, Làwá Oyèkọ́lá Àwẹ̀dá, mo tọrọ gáfárà, ẹ má bínú pé mo bá yín lóyè mo pè yín lóko, ó kọ́ la fi pe ọba aládé, Ibà tilẹ̀ Kìṣí, Akínyìn ẹ̀kú kalẹ̀, Bàṣírù Ọlálékan Abíóyè, Onígbẹ̀tì Onjo ti Òkè O, Kábíyèsí, Ọba Abdulrauf Adébímpé Ọládòyìn Onítẹ̀dé ti ìlú Tẹ̀dé, Ọba Dr. Joel Ọlálérè Ọláwúwo JP Alápàtà ti. Ìrìn dẹ̀ngbẹ̀rẹ̀ àwọn abiyamanu ọ̀rọ̀ ńlá ni. Mo kí Sẹ́nẹ́tọ̀ Màṣúrádù Sùmánù ẹ káàbọ̀. Nígbà tí mo ń ké Eba Gánàdà, ẹ máa ń pa mí bí ọtí. N bá ti fojú kàn yín lọ́ọ̀kan, ara mi a máa ṣẹ́gìrì. Mo kí yẹn káàbọ̀. Ìkọ̀kọ̀ ọ̀rọ̀ àti gbangba ọ̀rọ̀ mi ni pé sábò là á bẹ́jú pèrè là á bàpàrọ̀. Òjòjò òní sáájú kọ́mọ́ lè nájà òní là á bẹ́ẹ̀ wá dílé tẹ́pẹ́. Ẹ kú kalẹ̀, ẹ kú jókòó. Ara náà yóò sì máa le. Àṣẹ ọmọ jẹ́ ewé ọ̀tẹ̀, àìsàn náà máa jẹ́. Mo kí kábíyèsí ọba àlúwo adaralẹ́wà bí ọ̀sìn ajíbi ọjọ́ gbogbo dáa bí enini. Mo kí yẹn fún ìjọba kábíyèsí tẹnuwà ọba àkùrọ̀ṣe. Mo kí yẹn púpọ̀ ẹ kú ìdàmẹ́ adé ọ̀pẹ lónìí. Gbogbo àwọn lọ́balọ́ba àti nítorí tí wọ́n ti lọ́ kọ́ wá wọ́n mú wa. Ṣùgbọ́n kíní kankan ní òòrùn tí wọ́n ní lọ́wọ́ wa la. Torí pé àwọn ìkápọ̀ bẹ́ẹ̀ ní gbàgà wọn ò rí náà rọrùn. Wọn ò sí ìrántí abúlé afẹ́fẹ́ ẹ̀kọ́ ọ̀kùnrin ní wà. Bí wọn ò rí bá ń pààyàn dà kí ẹ sí àbúlé agbára balẹ̀. Ó fi aṣojú gómìnà ìpínlẹ̀ Ògbó Prince Olúṣẹ́gun Ọmọdúà. Mo fi pé ẹ káàbọ̀ ẹ̀fún ìdájọ́ tó ẹ̀wẹ̀ ní statistician general of the Federation and CEO National Bureau of Statistics NBS Adéyẹmí Adéníran. Mo fi ẹ̀ka àbọ̀tún ìnáwó láì ó ti àpàtẹ ìlú yìí. Ìdúnà ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Mo fi ọba wa sọ ọ̀hún ìlú Ògbómọ̀ṣọ́ Olúmọ̀jẹ́gẹ́. Mo fi hàn ẹ̀yin lọ máa ń gbẹ́gbẹ́ tó rẹ̀ tó kó sí ọba sọ ọ̀hún. Ẹ̀yin ọmọ ọba tó rẹ̀ tó kó sí ọmọ àgbòǹgbò pọ̀ rẹ̀ káàkiri. Bí àwọn ọba tó rẹ̀ tó kó sí nínú ọ̀gbọ̀n rẹ̀ káàkiri ẹni ní àṣàlè máa ń ṣe. Àtọ́nù bí àgbà àrẹ máa ti bà ojú ẹ̀ tó wọ̀ lókè ọ̀rá dákun mọ́rọ̀ sílé mi. Nírọ̀ ní ìsìn ìjọ ìṣe nírọ̀ kò tó ní okun ní gbogbo ẹbí tó bá fi jẹ kábíyèsí sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ káàbọ̀.
ìwọ̀nba èèyàn díẹ̀ ni a lè pè ní ìsìn abẹ́tẹ̀síwájú kí ètò kó máa lọ bí ọ̀ni ilé ìfẹ́ bá ti jókòó tí wọ́n farabalẹ̀ tán òun ni a bẹ̀rẹ̀ tọ́kàn lórí ètò ní sísẹ̀ntẹ̀lé lẹ́ẹ̀kan sí akínyìn o. Your Excellencies and Royal Fathers, distinguished and eminent personalities, as we receive the Ooni of Ife, we proceed with today's event. And the next on the agenda will be welcome speech, which on the program will be delivered by the Secretary of the State Government, who will be represented by the Honorable Commissioner, Minister of Local Government and Chieftaincy Matters, Chief Ademola Odo, we call him Ijaya. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Seyi Makinde, please permit me to stand on the long-established protocol. It is with profound humility and boundless joy that I stand before you today to extend the heartfelt welcome to this momentous occasion. The official presentation of His Imperial Majesty Oba Akeem Owoade as the new Alaafin of Oyo to the world. Today we gather not only to witness the culmination of this regal accession, but also to celebrate our cherished Yoruba heritage and the rich cultures that bind us all together. On the previous occasion, His Excellency the Executive Governor of Oyo State, Engineer Seyi Makinde, honored us by presenting the staff an instrument of office to Oba Akeem Owoade. This signifying the trust and responsibility vested in him as our new Alaafin of Oyo. Today marks a significant milestone as we formally unveil His Imperial Majesty to the entire world. An event that reflects the leadership and vision of our Governor, His Excellency Engineer Seyi Makinde, to our traditions and cultural identity. As we gather here, let us embrace this day as a celebration of unity, resilience of hope. Your Imperial Majesty, we stand behind you with unwavering support as we take on the mantle of leadership, guiding us towards future where our rich heritage continues to thrive. May the reign of Yoruba Imperial Majesty be marked by peace, prosperity,
and an enduring spirit of togetherness. Kabiyesi, under your wise stewardship, we trust our cultural values will thrive, our land will flourish, our people will unite with a shared purpose. To our esteemed guests, those who have journeyed from near and far, as well as the important personalities from neighboring states, we extend our heartfelt gratitude for gracing this significant day with your presence. Your support reflects deep respect and admiration we share for His Imperial Majesty. And we, indeed, have the privilege to celebrate the moment with each of you. We also warmly welcome our friends from diverse culture present here today, from the melodious harmonies of the Igbo, the rich tradition of Hausa, and the diverse heritage of our fellow Nigerians. Your participation amplifies the beauty of this occasion and highlights the vibrant diversity that strengthens our nation. Together we celebrate the past, honor the present, and look forward with optimism to a bright future. Long live Imperial Majesty, long live our beloved land. Thank you. A round of applause for the Honorable Commissioner, Ministry of Local Government and Chieftaincy Matters, Chief Ademola Ojo. He stood in for the Secretary to the So Olanike Adeyemo. Your Excellencies, our Royal Fathers, I'm glad to announce that right here with us, we have the representative of the President of the Federal Republic of Nigeria, in person of the Minister of Power, Chief Adebayo Adelabu. Is standing in for Mr. President here today. You are most welcome, Honorable Minister. Your Excellencies, our Royal Fathers, we'll proceed with today's event, and we have a series of cultural performances which will be done here today. I want to believe our cultural troupe is ready. Alhaji, His Royal Majesty Oba Akeem Owoade of Ibadan, every represented, àwọn ni wọ́n ṣojú fún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí o, His Royal Majesty Ọba Kọ́láwọlé Adégbọlá Ọ̀tún Balógun ilẹ̀ Ìbàdàn. Mo kí yín o, mo rẹ̀ kí representative of Alaafin of Oyo Ọ̀tún Ìyálóde Tẹ̀gbá. Mo kí yín ẹ kú jókòó ẹ káàbọ̀. Ọba Lákẹ́tù tilẹ̀. Bákan náà la ní bàbá ìyájì sí ilẹ̀ Ọ̀yọ́, bàbá Àfọ̀njá Múkáílà ọ̀nà ṣókùn ti Ọ̀yọ́, olóyè Isiaka Tẹ̀là, olódù of Òjòǹgbòdú, olóyè Adéoyè, alákẹ̀tàn tí a kẹ̀tàn, olóyè Jímọ̀ Oyèlẹ́yẹ. Àpẹ́ bí ewé àpẹ́. Àpẹ́ bí ewé àpẹ́. Adára lẹ́wà bí ọ̀sùn. Ajímọ̀pọ̀ gbẹ̀ bí ewé nílé. Gbogbo wọn ni wọ́n bá ọba wa bẹ̀rù àgbàdókè. Owó kì í wọ́n lé ẹjẹ́. Ìwọ̀ kì í wọ́n lé ológun. Òjò sí àrùn yẹn bọ́ bàbá máa lẹ́kọ̀ọ́ ọmọ fọ́tò. Láyé ọba wa Abímbọ́lá kíkọ́ ọmọ akéde eku. Láyé ọba wa Owoade kí ẹyẹ ọmọ akéde ẹyẹ. Láyé Aláàfin tòní kí ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn. Àṣẹ òrìṣà lẹ́nu mi o. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Èyí mo bá wí ní rúbọ lè gbà.
Oba Akeem Owoade kìíní láti Ìdànrè. Yorùbá ní àìnílé ìyá ká má nílé bàbá. Bẹ́ẹ̀ ilé ìyá làgbà ilé bàbá ọmọ làkọ́sùn ọmọ. À ń kí wa lórúkọ màmá Olúṣọlápé Owoade Akíyín ẹ kú kalẹ̀. Bákan náà, the president and chairman in council, the Nigerian Society of Engineers, Engineer Margaret Aina Oguntala, FNSCE. You're welcome, ma'am. Thank you very much. Your Excellencies, our royal fathers, as we gather in this sacred city, we are reminded of the weight of our history and the significance of these moments. We are the custodians of a tradition that values honor, integrity, and service to our people. We are the guardians of a legacy that has produced some of the most remarkable leaders in African history. And we are the beneficiaries of a heritage that has equipped us with the wisdom, the resilience, and the determination to overcome any challenge. As we celebrate the coronation of our new monarch, it's an opportunity to reaffirm our commitment to these values and our determination to build a brighter future for ourselves, our children, and generations to come. Your Excellencies will take two goodwill messages. And the very first goodwill message will come from Oyo Central. Distinguished Senator Yunus Aketunde will deliver the very first goodwill message here today. A round of applause for him as he comes forward. Right after distinguished Senator Yunus Aketunde, we'll have a woman who once sat on that same seat in the Red Chamber. Distinguished Senator Monsurat Sumanu. She will be coming right after distinguished Senator Yunus Aketunde. One more time, a round of applause for distinguished Senator Yunus Aketunde as he comes forward, please. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Ọ̀yọ́. Sẹ́nítọ̀ ọ̀mọ̀wé Eunice Abiodun Akintunde. Ẹ káàbọ̀ sáàrin wa. Bákan náà ni ọmọ ọbakùnrin Akeem Adéyẹmí ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò skimẹ̀ ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Oluseyi Makinde, Your Excellencies, the Deputy Governor of Osun and other present here today, the Oriades, Your Highness, the Sultan of Sokoto, other Kabiyesi's here, the Ooni of Ife. I can recognize the Oluwa as well, the Showo of Ogbomosho and others, the representative of Olubadan, the Oyomesi present here, distinguished ladies and gentlemen. It's a great honor standing together with my brothers, representing the political office holders from Oyo town in Oyo Kingdom.
giving this goodwill message on this special occasion, which the kind of which we witnessed last 54 years ago. That was January 14, 1971. 54 years ago, we witnessed this kind of occasion last. It's a great honor and special privilege that we are alive to witness this one again today. We are here to give the Yoruba and Nigerians an assurance about the new Alaafin of Oyo kingdom. I can say here loud and clear that 23 months ago, nobody can beat his chest that today will be today. But I have it on record that the new Alaafin sent us a message which my brothers can confirm 23 months ago, precisely on the 5th of May 2023, promising us that we need to collaborate for the development of Oyo. Ẹ̀yin ìyá àti bàbá wa ní Ọ̀yọ́, ohun tí mò ń sọ ní pé òní ló pé ọdún kan àti oṣù mọ́kànlá tí ọba tí Ọlọ́run yàn fún wa lọ́yọ̀ọ́ fi ìránṣẹ́ ránṣẹ́ sí wa, ó sì wà láwọ́ mi bí mo ṣe dúró yìí. Tẹ́nìkan ò sì lè fọwọ́ sọ̀yà ńjọ́ náà wípé ọjọ́ òní ó wáyé àbí yóò ṣojú òun. Àmọ́ wọ́n sọ níjọ́ náà wípé a Canada-based well-wisher. That was how Kabiyesi introduced himself to us. He's in good contact with some agencies in Canada, and some equipment will be sent down to you people on primary health care and not medical facilities. If we are so lucky to have Alaafin here today, our goodwill message is that the Oyo zone and abroad, Yoruba abroad, Nigerians home and abroad should join hands to assist this town to move forward. And it is our special prayer that the new king will live long. Shall dry house say amen. Wetin mo sọ ni wípé àdúrà wa ni wípé ẹ̀mí ọba wa ó gùn, ìgbà wọn ó tù wá lára, Ọ̀yọ́ ó tẹ̀síwájú ní ayé wọn. Àwa ń fi Ọlọ́run bẹ̀ Ọlọ́run wípé lẹ́yìn ìjókòó ti èní, ìjókòó tẹ́ bá tún bá wa jókòó lọ́yọ̀ọ́, ìjókòó kápítà ni. Ẹ ṣe àmì ẹ̀yin Ọ̀yọ́, ẹ ṣe àdúpẹ́ o. Àdúpẹ́ ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí. Kí wọ́n tó sọ ètò kù, eléyìí ṣe pàtàkì púpọ̀. Thank you, distinguished Senator. Gbólóhùn ẹyọ mẹ́ta péré náà ni. Bí òun bí ni ọba bí ni, tí òun wo ni òsì wo ni, kí láàrin gbẹ́jọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí ọba. Òun lòun bí ni, òun lòun wo ni, tí ọ̀gbáyé láàyè láti fẹjú tó mọ́ba. Ibi tí bàbá wà, ibi tí màmá wa bá wà ń bẹ̀, ẹ dákun ẹjọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún màmá wa, ìyá ọba. Ẹ ṣé púpọ̀. Would now like to bring to the microphone distinguished Senator Monsurat Somonu. Someone says she sat on that seat in the same red chamber way before Senator Yunus Akintunde. So wọ́n ní màmá ló senior, àyùbá ẹ̀kọ́. Àwọn náà kọ́ jókòó lórí àga yẹn láyé ìgbà kan. Please make welcome distinguished Senator Monsurat Somonu for our goodwill message. Abiyamọ àbọ̀dá tó ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Àgbàká lè fi gbàgbọ́ mọ́wá Monsurat. Àgbàká ni gbà á gbọ̀pẹ̀. Àgbàká labi a máa ń fọjá gbàmọ́ rẹ̀ tí ń rìn dẹ̀ngbẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ mà. Ọ̀yọ́ ló lọ bá. Ọ̀yọ́ ló lọ bá. A dúpẹ́ fún Ọlọ́run torí pé wọ́n ní òyìnbó tó bá sọ òyìnbó ẹnu ẹ̀ náà ni ó fi túmọ̀ ẹ̀. Gbogbo àwọn tá a wà ń bí mo rò pé gbogbo wa púpọ̀ nínú wa ló gbọ́ Yorùbá. Nígbà tí a bá ti dúpẹ́ fún Ọlọ́run
gbogbo òwe mímọ́ méjèèjì kódà tí ìṣẹ̀dáyé wọ́n ní ẹ máa dúpẹ́ fún onísábàbí yín kó tó di pé ẹ dúpẹ́ fún Ọlọ́run. Onísábàbí ni ó mọ̀ wípé Ọlọ́run nìkan òun ni ọpẹ́ tọ́ sí, ṣùgbọ́n gbogbo Ọ̀yọ́ lẹ́nu yìí àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a dúpẹ́ fún gọ́vnà Olúṣèyí Abíọ́dún Mákindé torí pé tí wọ́n ṣe yìí eléyìí nìkan kọ́kà kọ́kọ́ o. Àwọn lọ́balọ́ba wa tí wọ́n ti wà tipẹ́tipẹ́ 30 ọdún 40 ọdún tí wọ́n ti ń retí upgrade tẹ́ dórí àwọn Ọ̀yọ́mèsì gbogbo wọn náà ni wọ́n ti bá wa gbé wọn ga kó tó di pé ọ̀rọ̀ tí Aláàfin wa délẹ̀ kí ló yóò ní dúpẹ́ fún torí pé gbogbo ibi tí gbogbo wọn ti wá gbogbo àdúgbò kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo alamọ bí ni wọ́n ṣe ń dùn nílùú o tún wọn wá bá wa dé ládé òǹgbẹ tó ti ń gbé Ọ̀yọ́ fún odindi ọdún 3 tó dàbí ìgbà tó jẹ́ pé oyún ọdún 3 oyún oṣù 9 lóbìnrin ní ti fi bímọ ṣùgbọ́n tọ̀yọ́ ó pọ́dún 3 wọ́n wá gbé ìlú Fẹ́mi lóyè òun ni wọ́n gbé fún wa lọ́ba o ọba tí ó wà controversial tí ó wà controversial rárá ó wá dàbí ẹni wípé irú ẹ̀rí tí gómìnà bá gbé mike wọ́n mọ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ sẹ́ he is not for sale. Àwàdà ní gbogbo wa kọ́kọ́ pé o àfìgbà tó délẹ̀ ìjọ tí kábíyèsí wọ Nàìjíríà tí gbogbo wa kọ́ tẹ̀lé wọn lọ ọjọ́ ọ̀la kọ́kọ́ tí wọ́n jọ kọ́kọ́ fojú ríra wọn kí ló yẹ ká ṣe fúnra ẹni yẹn àfi ká máa dúpẹ́. Alálẹ̀ Ọ̀yọ́ yóò dúpẹ́ fún gọ́vnà gbogbo àwọn abiyamọ òde ayé àti gbogbo abiyamọ òde ọ̀run gbogbo wọn ni wọ́n dúpẹ́ o ẹlẹ́dàá wọn sì mọ̀ tì yín lẹ́yìn wàrọ́dà láwùládìínà káfàrú bí géèdì yìí lámúyà ànálù káìrà wàkàfà láwùlí múmi lọ́lìkítàlà wàkànà láwù kọ̀wé àṣìzà kúlàmọ́ àkọ́dú náírà lè àríbì àti fọ aláwù ní gbogbo bíkíbi ẹ bọ̀ báyọ̀ lọ́lọ́ pàdé ni tá a bá dúpẹ́ fún wọn a dúpẹ́ fún kọmíṣánná a dúpẹ́ fún dẹ́pútì gọ́vnà gbogbo ẹni tẹ́ ẹjọ́ ṣe kínní pẹ̀lú ògo Ọlọ́run ẹ bá níbi tó ti lérè ní gbogbo ọgbà ọ̀rọ̀ yóò ní dojúrò Ọlọ́run wọlá gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe tàwáàfù lọ́wọ́ ní ìsanwó lónìí tàwáàfù lẹ́nu yóò wo gbogbo àwọn gbogbo kẹta ti gùn ẹ mọ bọ́jú rẹ náà pàdé o Ọ̀yọ́ dúpẹ́ o àwa àfidá yín lójú wípé bí wọ́n ṣe sọ wípé Ọ̀yọ́ a máa taná wo ọbẹ̀ ọ̀sán amọ̀ra wa o bí ká ẹ̀ ní gbọ́lọ́dọ̀ wa gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe yìí tí gbogbo yẹn bá lọ bì díje ẹyọ nìkan náà lè yóò mú o ṣùgbọ́n gbogbo wa lágbára Ọlọ́run á pera wa padà nítorí pé ìtọ́sọ́nà Ọ̀yọ́ là ń wá táwọn olóṣèlú tá a bá ti dìbò tá a wọlé tá a mọ̀ sọ fáwọn tó bá tẹ̀lé wa ní pé má wọrí kóòtù tí láwọn ọ̀dàjọ́ tí pé wọ́n gba mándéètì fún wa padà kò sí kí àwọn èèyàn mọ̀ bá tán lẹ́yìn wa ni ló pẹ́tà mọ́ ẹ̀dá ṣùgbọ́n èrì wípé ilé ìṣẹ́ gbogbo wa lọ́yọ̀ọ́ ọ̀kan ni wá o
gbogbo àwọn 61 pẹ̀lú kábíyèsí tó fi jẹ́ 62 gbogbo wa lájọ tún Ọ̀yọ́ ṣe lágbára Elédùmarè ẹnìkan kò ní yọ kú o ẹnìkan kò sì ní yọ dànù àmọ́ bá ṣe pera wa a fi ìjọba lọ́kàn balẹ̀ pípẹ́ lágbára Ọlọ́run ń tẹ́ mọ̀ rí pẹ̀lú wa lọ́yọ̀ ọ̀gá dáadáa lẹ́mọ̀ rí lẹ́yìn tí a wá kí gbogbo èèyàn tán tá a kí gómìnà tán gbogbo ẹ̀yin bàbá orí adé Sultan àti bàbá wọn ní ọ̀fíìfẹ́ bàbá wọn Olúgbọ́n bàbá wa ṣọ́ gbogbo yín la kí o ẹ ṣe wá dúpẹ́ o Ọlọ́run ní jó bàjẹ́ o gbogbo Ọ̀yọ́ ẹ dákun o ẹ já fọwọ́sowọ́pọ̀ ẹ já múra wa lọ́kàn o kábíyèsí o Ọlọ́run bá yín gbẹ́rù náà o ìdìnnà sirantali mustakim Ọlọ́run nìkan lọ́ba àfinimọ̀nà ní gbogbo ọ̀nà gbogbo bẹ́ẹ̀ bá ṣe máa tì í Ọlọ́run mọ̀ bá yí ta yóò mọ̀ bá yí tù ú 52 years ni bàbá tó lọ pé ẹ̀yin ó lò 60 years nínú àlàáfíà nínú ìfọ̀kànbalẹ̀ irú àwa yìí àwa ò tún ní yan Aláàfin míì mọ́ torí pé téèyàn bá lò 60 tó bá ṣírò rẹ̀ mọ́jú orí wa kí la tún dúró ṣe ṣùgbọ́n ètò ìṣojú wa yìí àá bá yí kalẹ̀ pẹ̀lú òkú á sì bá yín ṣe pẹ́ á bá yín ṣe jìnnà nínú àlàáfíà mo kí gbogbo wa o ẹ ṣé àdúpẹ́ o. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Senator Mansuru Asumanu ọ̀rọ̀ tí a sọ parí tàbí káàdì wọ́n fi ìdùnnú hàn púpọ̀ wọ́n fi ìdùnnú tó ga hàn púpọ̀ èyí tí wọ́n sọ parí ẹ̀ yẹn pé àwọn tí kú ti 60 something Ọlọ́run ọ̀mọ ẹni ọdún kan o wọ́n bá wọ Ọlọ́run àní ẹ̀dọ́gọ́rùn-ún ó lè jẹ́ ẹ lo 150 láyé òun ló ní ẹ̀yìn ká ẹni ra yín Ọlọ́run ọba yóò jẹ́ kó rí bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ètò yẹn ń tẹ̀ ẹ́ síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀gbọ́n wa bàbá adẹ́rùpọ̀kọ̀ Káyọ̀dé Ọláìyá tí wọ́n sojú wọn mo kí níbi tẹ́ ẹ jókòó sí o Káyọ̀dé Ọláìyá adẹ́rùpọ̀kọ̀ bàbá Jennifer ibi tẹ́ ẹ wà mí ò mọ̀ bẹ́ẹ̀ bọ̀ ibi tẹ́ ẹ bá wà mo kí yín o ẹgbẹ́ náà ò ní bàjẹ́ o ojú ò ní tì yín sà káàbọ̀ and His Royal Majesty Ọba Síkírù Adéṣan Ìbílòyè Olúrẹ̀sì of Ìrẹsì ẹjẹ ńlọ tiẹ̀ His Royal Majesty Ọba Táíwò Ajíbádé Adégbòyè aláwo ti ilẹ̀ awo His Royal Majesty Ọba Adésọjí Kẹ́hìndé Ọládépò JP Salu of Ẹ̀dúàbà His Royal Majesty Ọba Joseph Okunọlá Òní Onígbáyé of Ìgbáyé Onígbàyè of Ìgbáyé Ọba Ọgbáyé yọ gbàyè His Royal Majesty Ọba Michael Adédèjì Àdókò of Ìdókò Ìjẹ̀ṣà His Royal Majesty Ọba Michael Adéolú Adéjọlá Ọlọ́mọ of Ọmọ Ìjẹ̀ṣà mo kí abábàwí kan pàkàtì His Royal Majesty Ọba Edward Adébáyọ̀ Olómùtì Ìjàrègbè His Royal Majesty Ọba Amos Ògídéolú Oníwòye of Ìwòye Ìjẹ̀ṣà His Royal Majesty Ọba Rufus Ògúnwọlé Aláàgbà of Àgbà Aláàgbà of Àgbà Aláàgbà of Àgbà ẹ máa mú mẹ́tẹ̀ẹ̀ta His Royal Majesty Ọba Mọ́ṣúdọ̀ Lálékè Afàjì of Fàájì of Fàájì His Royal Majesty Ọba Habib Agbájé Olú of Ilé-Ogbó His Royal Majesty Ọba Azeez Ọlátúbọ̀sún Akiri of Ìkirè Ilé His Royal Majesty Ọba Bello Adéyẹmí Olóròrúwọ̀ of Òrórùwọ̀ Ọba Isaac Oyèwọlé Oyèdìran Olúlamókun of Yakoyo His Royal Majesty Ọba Ọlátúndé Adédìran Olúwo Òkè of Ìwó Òkè His Royal Majesty Ọba Múrítàlá Oyèlákin Ààrẹ of Ìré His Royal Majesty Ọba Ezekiel Oyewusi Alásàbà of Àsàbà and His Royal Majesty Ọba Olúgbadé Ajímọlékè Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣí wọlé ni mo kí yẹn káàbọ̀
gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní rọ́pòpò lágbàlá yóò máa rọ̀ yín gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ àṣẹ yóò tutù kò ní gbóná lẹ́nu ṣùgbọ́n yóò máa tanda yànnayànna. His Royal Majesty Ọba Joel Ọláníyì Ọ̀yátóyè Títílóyè, the Palace of Olóró of Oro Kingdom, Akinyo Ẹ̀káàbọ̀, Òṣèmọ̀wé ti Ondo Kingdom, please. Ọ̀rọ̀ rúwọ̀ bàbá ẹ̀yin ni o mo kí yín o. Báyìí ètò yóò máa tẹ̀síwájú bó ṣe wà lórí ìwé láì fi àkókò kankan ṣòfò. Dayo kí ló ní bẹ̀. Ẹ ṣeun Alhaji. At this juncture, Your Excellencies, we have reached a very, very vital point at today's event. Please, let's pay attention to the next things we'll be doing. I'd like to invite to read the citation of Kábíyèsí Alàgbà Ọ̀ṣuntóla Emma Abọ̀wájú. And while he's doing that, we'll make way for His Imperial Majesty Oba Akeem Owoade the First. Ẹ dákun ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ já fún wọn ní ààyè pàtàkì. Kábíyèsí ń bọ̀ o. Kábíyèsí àti olórí náà jọ ń bọ̀ ń ta o. Ọba Akeem Owoade the First. Kábíyèsí ń bọ̀ o. Kábíyèsí ń bọ̀ kò gbọ́dọ̀ tutù mínímíní. Nbekebe tí ẹ̀yin nílùú bá wà, ẹ̀bù ọlá tó nítumọ̀ fọlọ́lá, ẹ̀bù àyè tó nípọn fún kábíyèsí, ẹ jẹ́ kí nǹkan kan máa ró ní gbogbo bẹ̀ kí wọ́n tó dé orí àpèrè ńlá. Ìgbà tí kábíyèsí bá tó débì látò ka citation o. Ẹ gbọ́ mi, níbo làwọn onílù yìí wà ẹ má jẹ́ ó tutù, kò gbọ́dọ̀ tutù, kúlúkúlù ṣẹ́ òjò tí balùwẹ̀ ṣẹ́ wọ̀wọ̀, kúlúkúlù ṣẹ́ òjò tí balùwẹ̀ ṣẹ́ wọ̀wọ̀ tó hàn. Ọmọ wa dé ẹlẹ́wù ẹtù dára nílẹ̀ òdìdé dára nílẹ̀ òdìdé kó jókòó nígbàrá nílẹ̀ òdìdé kó jó aró nígbàrá nílẹ̀ òdìdé kó jó sẹ̀kẹ̀rẹ̀ jó dúdú tálàfin yọjú ẹsẹ̀ kábíyèsí fọláàfin. Gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá ẹsẹ̀ kábíyèsí fọláàfin. Kábíyèsí ń bọ̀ o, ojú gbogbo. Ikú ọmọ kú. Àrò máa rò. Ọmọ àjẹ́ tí ìrajà tí bẹ̀rẹ̀ ni. Ọmọ òwò adé aláwù ẹ̀tù. Ọmọ òwò olúkúsù ọmọ òwò olúkúsàmbí. Wọ́n mú àbọ̀kọ lábọ̀ ojú pa. Oko ní oko lọ́hùn. Ìyàdó abodò láàrin oko náà mú bàbá aláwúwo Ògúnṣọlá pé ìnìyá Aláàfin Àwẹ̀rọ Alágúnrè ìnìyẹ Ọ̀wádé ìyàdó ẹlẹ́wùrẹ́tù. Àkàbí ọmọ olúkúsù ọmọ olúkúsù ọbí orogún àbí bàbá jẹba. Àbí bàbá jẹ́ bàbá yẹ̀dá ọkọ̀ lébóló. Olúwo tọrọ bí òtútù ọmọ àjàgbó. Àtinúwá jọba ọmọ olúwaṣọ. Yẹ̀ǹkẹ́tẹ́ Adéwùmí yóò máa yan kẹ́tẹ́kẹ́tẹ́ nínú gbogbo ọmọ ọba. Àtìmọ̀ ọmọgbéyàwó ìyá tẹ́ délẹ́kùn àtìmọ̀ òrẹ́kà. Wọ́n ní bí kún ọ̀bàlẹ̀ wọn pọ̀ wé. Bàbá Aláàfin àkàlà balẹ̀ wọ́n sọ̀rọ̀ ọjà falala. Ìgbé yóò tún ọ̀gẹ́ lágúngé. Ìgbé yóò tún ọ̀gẹ́ lákàlà ń fọ̀hún. Gbogbo ọ̀rẹ́ kábíyèsí fọláàfin. Kábíyèsí o, Àkàbí o, àjọmọ ògùn àgùrè. Fẹ́rẹ́ bí ẹkùn ọmọ ọba onídàgbọ́gbọ́ òsáyà. Àkàbí olúrọ̀gọ́ rọ̀gọ́. Ògùn adẹ́rọ̀ mú bẹ̀ lábọ́jú pa. Olúrọ̀gọ́ rọ̀gọ́. Ògùn àyàdámẹ́ lọ́dọ̀ Àbàdàn. Ògùn òkè ògbòdòdò. Bí ògùn tàbí ìgbẹ́dọ̀ lọ́dọ̀ yóò. Títí rí méje
bàbá mi láti rí lákọ́ ìka ti rí wẹ̀wẹ̀ jẹ́ ikú ọ̀kọ́sọ́ ti rí pẹ́kú ìwọ̀ ti rí pẹ́já ọ̀tá bàbá ó ti rí mọ́lọ́kọ lójú bàbá kéékèèké ẹlẹ́bí wọn bàgbà jẹun títí rí náà ti rí òkè ti rí mọ́wò tó sọmọ rẹ̀ ní gúdẹ́ẹ̀fù bàbá yí pàlú méje pọ̀ gbogbo wọn ládéwù bí bá dodo adé òdodo gbòwò gbọdọ̀ roko èrò òdòdó gbọdọ̀ hùnà ìyàrá àjàyọ̀ dúró ẹlẹ́kọ̀ọ́ lórí ọmọ ìdàpọ̀ ìrẹ́gbẹ́jẹ́. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Media guys, please move. Thank you. Thank you. Thank you. Kálukú. Ẹgbẹ́ ayé tẹ̀. Kí gómìnà wà rí gbogbo ní ìṣẹ̀lẹ̀ nígbà kéde. Oyo Empire and the writing heir to the throne of this Yoruba historic empire. Oba Akeem Owoade was born in 1975 into the royal family of Owoade Agunoye of Agri Company, Oyo Town. Oba Akeem Owoade's career began in 2002 as a top member of the National Road Service Corps, NYSC. Serving as a mechanical engineer supplier with the Nigerian Gas Company. He worked briefly with the Senate PLC as a teller from 2003 to 2004. He later relocated to the United Kingdom where he earned certification as a project manager after completing his degree. Before being selected as Alaafin, he most recently worked as a project coordinator at Manitoba Hydro in Winnipeg, Canada, North America, in addition to running his real estate business. On January 10, 2025, the governor of Oyo State, Engineer Seyi Makinde, approved the selection of Oba Akeem Owoade as the successor to the late Oba Lamidi Piton. On 13 January, the state government presented a certificate as staff of office to our new traditional ruler. Eba mi ṣe kábíyèsí o. Ní gbogbo ààyè, kábíyèsí o. Lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ kábíyèsí o. Thank you. Thank you. At this juncture, it's time for presentation of the king to the world. Please make welcome with a round of applause the Executive Governor of Oyo State, His Excellency Governor Seyi Makinde, as he comes forward to make the official presentation of the brand new Alaafin of Oyo to the whole world. A round of applause for the governor as he makes his way forward, please. He will be coming with his own olori. Our mother in Oyo State. The wife of the governor of the country. Bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn, olóyè Yẹmí Ẹlẹ́bùúbọn, òkìyó ẹ̀káàbọ̀, nígbà tó ń fi àbájì akéwògbàgbò, wọ́n wà ń bẹ̀ mú kí ọ̀rẹ́ wa, èèyàn wa pàtàkì, ẹ̀káàbọ̀ ẹ ṣeun. Mo ń wòye lọ́kàn, mo rí pé Dayo. Also joining the governor, aside our mother, our excellency, Chief Mrs. Kamolo Miriri. Oga. Also the speaker, right of the Officer, come back. Thank you.
Ayagalu. Oga, abeg. Hello. Take your leg. This will be very, very brief. On the 10th of January 25, I appended my signature to the recommendation of the Alaafin for Oba Akeem Owoade to be the new Alaafin of Oyo. And on the 13th of January this year, I presented the certificate of office and the start of office to our Kabiyesi. So mo ti parí iṣẹ́ mi ní ìgbà yẹn. But today, officially, I want to present to the entire world the Alaafin of Oyo. Oba Akeem Owoade the first. Àwọn tí ó wá láwọn ò gbọ́ àbí wọn ò tí ì rí àwọn tí wọ́n sì ń sá káàkiri kí wọ́n máa bọ̀ wá bá Kábíyèsí ní ààfin. Kábíyèsí o. Kábíyèsí. Thank you, Excellency. Please, let the high Excellency will come to seat. Adúpẹ́ òní ẹyọ. Please, let the high Excellency will come to seat. Àgbà ìrètí dúró rí ẹ̀. Ọlọ́run fún wa lọ́jọ́. Ó kí ọmọ wọlé. Ọmọ ọba wọlé. Adéyẹmí ẹkùdógó. Thank you, Excellency. Our royal fathers, it's time to hear from the Alaafin of Oyo. Alaafin Oba Akeem Owoade wà. Kábíyèsí fẹ́ sọ̀rọ̀ o. Kábíyèsí fẹ́ sọ̀rọ̀ o. Kábíyèsí fẹ́ sọ̀rọ̀. Àtolílù, àtàláàrú, àtolísẹ̀kẹ̀rẹ̀, àtolómele, àtolísọ̀rún. Ẹ jẹ́ ká wà ní ìdákẹ́. Kálíbà rí àyè láti gbọ́. Ẹjọ́. Ó ti rẹ̀ mí o. Ẹjọ́. Ẹ jẹ́ ká wà ní ìdákẹ́ o. Alaafin
express my heartfelt gratitude to every one of you who have been there for me through the ups and downs. Your unwavering support, encouragement, and belief in me have been the driving force behind my confidence. I'm forever grateful for your presence in my life. I'm using this opportunity to thank you for being my rock, my cheerleader, and my constant source of inspiration. I'm really blessed to have such an amazing support system, and I promise to always be there for you, just as you have been for me. However, human beings are inherently social creatures, and our most significant achievements have always been the result of collective efforts. Countless historical events and modern day success stories equivocally demonstrate the importance of community. In times of crisis and prosperity alike, the power of unity remains unmatched. It fosters a sense of belonging, overcomes challenges, and ultimately paves the way for shared progress and growth. Community consists of diverse individuals, each with unique skills, talents, and perspectives. Harnessing the diversity is essential for fostering creativity and problem solving. When individuals work together as a collectively, they bring together a wealth of knowledge that multiplies the collective intelligence of the community. It allows for generation of fresh ideas, alternative solutions, and a wider range of possibilities to tackle the challenges at hand. By pooling resources, expertise, and diversity, communities can accomplish far more together than individuals could have achieved on their own. Successful communities are built on mutual support and cooperation. When individuals come together, they create robust support systems that ensure no one is behind. Unity strengthens committee members can rely on one another during all times, share their burdens, and collectively overcome adversity. This support network provides comfort, encouragement, and reassurance, enabling individuals to face challenges head-on, confident in the knowledge that they are not alone. A united community possesses the power to drive change on its own breadth and broader scale. Through collective action, communities can address social injustice, advocate for positive policy changes, and influence public opinion by standing together and
amplify their voices, committees can push boundaries, challenge the status quo, and bring about meaningful progress. Communities that work together in harmony tend to flourish and prosper by supporting local business, sharing resources, and through that process. Local economies rely on the collective power of their community to thrive. When residents work together and patronize local establishments, the impact on jobs, commerce, and overall community well-being is significant and enormous. Furthermore, shared prosperity goes beyond economic gains. Improve infrastructure, increase opportunities, and enhance quality of life for all community members. Consequently, it is time for your indigenes at home and diaspora start partnering for synergy. Without doubt, we can find strength in unity. These have become imperative so that whenever our brothers and sisters in diaspora and abroad come home, and they won't be complainers about how things are not working, but rather they will see themselves as partners and partakers in the overall development for a better future of their own land. Dúpẹ́ gan lọ́wọ́ yín. Wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ọwọ́ kan ò bẹ̀rù sí. Mo bá fẹ́ lọ́wọ́ gómìnà wa ọlọ́lá jùlọ gómìnà ọmọ Ṣèyí Mákindé. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Bí ọjọ́ ìṣe wá sí ìmúṣẹ ọ̀sẹ̀ ní àdúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo pápọ́nṣe náà ọlọ́run tí ọlọ́run ọ̀tẹ̀kọ́ síwájú àdúpẹ́ lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Ọ̀yọ́mèsì ló tọkàntọkàn ti ìlú Ọ̀yọ́ tí wọ́n ní ìfẹ́ Ọ̀yọ́ tó ń bẹ̀ fẹ́ ìlọsíwájú ìlú Ọ̀yọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ní gidi gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wọ́n wà ní ìjókòó báyìí. Ẹ ṣé gidi gan, ẹ kú àyẹ́sí. Ọlọ́run máa dúró ti ẹ̀yin náà, Ọlọ́run pa àtọ̀ àti àbọ̀ yín mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn organizing committee ayẹyẹ ìwúyè ti ọjọ́ yìí náà. Mo dúpẹ́ pé gbogbo yín pé iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀mí ṣíṣe iwájú lọ́pàá ibi tí yóò mọ rétí. Ẹ mọ̀ lọ ẹ mọ̀ bọ̀ ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọọba náà olórí àwọn orí adé tó wà níjókòó. Wọ́n fi ìfẹ́ yẹ wá sí àti ìjókòó yẹ wá sí náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Ẹ ṣé gidi gan. Ọlọ́run máa dó ti ẹ̀yìn náà. Èmi wá fi ń dá yín lójú pé ní ọjọ́ ìní pé ìlú Ọ̀yọ́ lásìkò ti tèmi o ní ìṣàgbogbo ipa tó wà ní agbára mi náà láti rí pé ìlú Ọ̀yọ́ ó ní ìlọsíwájú. Mo mọ̀ pé láti ìgbìmọ̀ rẹ̀ lásìkò ọba Oba Akeem Owoade gbogbo aláàrẹ̀ tiwa ti níbẹ̀. Wọ́n ní ọwọ́ apá òkúta orí.
àtẹ́lẹsẹ̀ òkè ń káwọn ọwọ́ ọ̀tá ọ̀hún sáàgbogbo ọdúnpẹ́ lọ́wọ́ àsìkò náà màá fẹ́ pé olóró ti ìlú Òwò torí pé a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ magazine ti Palace Diary ti ìlú Ọ̀yọ́ olóró ọ̀dọ̀rọ̀ ẹjọ́ afẹ́kẹ́ wá bá ṣe ìfilọ́lẹ̀ magazine náà ẹ̀ṣẹ́ gidi gan ni mo dúpẹ́ wọn. Yes, sir. Ọba ló tó eyín ẹrin pa. Ní orúkọ Ọlọ́run ọba tó jẹ́ kí ohun gbogbo ṣeé ṣe, lórúkọ ààrẹ orílẹ̀-èdè títí dé ìpínlẹ̀ lábẹ́ àkóso gómìnà Olúwaṣèyí Mákindé, gbogbo aládé tí ń bẹ níkàlẹ̀, Aláàfin ikú bàbá yèyé, aláṣẹ ìkejì òòṣà, ọ̀rẹ́ ní bájà owó ògiri kọ̀rọ̀, ọ̀gájọ́ àgbọ̀njájọ́ ọ̀rọ̀ sáǹpù ní ẹlẹ́kùnlé, ẹ̀mọ́ ńlá tí ń bólókò pàlà, ẹlẹ́wù ẹ̀kù, ọmọ Abímbọ́lá, àti lórúkọ gbogbo ọba tó ń bẹ níkàlẹ̀, lórí adé lọ́rùn lẹ̀kẹ̀, gbogbo àwọn abániṣèlú láti ìjọba àpapọ̀ títí dé ìjọba ìpínlẹ̀ títí dé ìjọba ìbílẹ̀ tó fi wá gbé wa wọnú ààfin Aláàfin Aláyélúwà lọ. Gẹ́gẹ́ bí orí adé ti pinnu tí wọ́n sì sọ lójú gbogbo ayé lẹ́yìn wípé ó ṣe pàtàkì ká fi ìwé tí a pè ní Palace Diary tó túmọ̀ sí àkóso bó ti ń lọ ní aganjú lédè Yorùbá. We launch this book in the name of the Almighty God, the dignities and presence,
federal representative, the state representative, the local government representative, and to the local governments and palace. Today, we declare this palace medicine open under the authority of Alaafin of Oyo. Alaafin èkejì òòṣà. Ojú pákó kókó má fọ́. Ọ̀rẹ́ ni sájà owó ògiri kọ̀rọ̀. Lórúkọ gbogbo ọmọọba àti gbogbo àwọn abániṣèlú ní agbègbè. The book is declared open. For the people that are ready to support this beautiful project, your contribution can go to this following account number. Through FCMB with the name Necessary Global Resources, account number 71524619. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe àtìlẹ́yìn fún ìwé àgbọ̀njú tá a fi lọ́lẹ̀ lénìí, àpò ìfowópamọ́ tẹ́ ẹ lè fowó yín sọwọ́ sí gba ilé ìwé ìfowópamọ́ LCMB kọjá lábẹ́ orúkọ tí a pè ní Necessary Global Resources. Òǹkà ìfowópamọ́ náà lọ báyìí: 7 ẹ ṣé púpọ̀. Ẹ dákun ẹ ṣe kábíyèsí o. Tí kábíyèsí ṣe ń dìde padà lọ sáyé o, ẹ dákun ẹ fún ọ láyè. Lẹ́ẹ̀kan ṣe ẹ dákun ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe bákan. Lórí àpèrè wọn ti fẹ́ dìde o. Ẹ̀yin onílù àti ẹ̀yin cameraman tó wà lórí àgbẹ̀sẹ̀ létẹ̀lé tó ń pè ní jáde ẹ̀kú bẹ̀. Ẹ ṣeun. Lọ́wọ́ náà wà yìí, gbogbo ẹ tó wà ní pátá ẹ̀kú lórí stage. Everybody should leave the stage right now. Ẹ ṣé o. Everybody. Ẹ ṣé o. Everybody should leave the stage. Gbogbo ènìyàn ẹ̀kú lórí stage. Ẹ ṣeun, ẹ ṣeun. Gbogbo Ọ̀yọ́ tó kí láti US akíyè o. Thank you very much. Your Excellencies. Gbogbo ènìyàn ẹ̀kú lórí stage. Our royal fathers. Distinguished and eminent personalities, what a day in the annals of history, not just of your kingdom, but of your state and the entire Yoruba land. Your Excellency, to appropriately give thanks with the delivery of the vote of thanks, I'd like to invite Permanent Secretary, Ministry of Local Government and Chieftaincy Matters, Pastor Goodwill for honorary vote of thanks.